ó dàbí pé wàhálà ó fẹ́ bẹ́ sílẹ̀ báyìí o nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí o lórí ọ̀rọ̀ mínísítà ọ̀rọ̀ náà lórílẹ̀‐èdè Nàìjíríà tó fẹ́ díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọdún tó ń bọ̀. ìyẹn olóyè Adébáyọ̀ Adélabú ẹni tí ó gba ìmọ̀ sí Pẹ̀nkẹlẹ́mẹ́sì ó dàbí pé ọ̀rọ̀ ẹ ti fẹ́ di wàhálà nínú ẹgbẹ́ òṣèlú APC o pẹ̀lú bí wọ́n ṣe fún ẹni tí wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC sẹ́nitọ̀ Sharafadeen Ali tó ń ṣojú agbègbè gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá bó ṣe fún ní tíkẹ́ẹ̀tì gómìnà àti ìwé ẹ̀rí mọ́yégé ní ọjọ́bọ̀ tí í ṣe tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ kan wọn ò sí níbi tí ayẹyẹ náà ti wáyé, èyí tó jẹ́ kí àwọn òǹwòye òṣèlú máa jẹ́ kó di mímọ̀ wípé ewu wà lóko lóńgẹ́ fún rẹ̀ ewu ni o. bí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ó fi hàn wípé ìyapa gidigidi ó ti wà nínú ẹgbẹ́ òṣèlú náà àti pé ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn àgbààgbà ẹgbẹ́ ká tètè dìde sí ọ̀rọ̀ náà. ẹ rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ní ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC láti yan ẹni tí ó ṣojú wọn fún ipò gómìnà lọ́dún tó ń bọ̀ wáyé tó sì jẹ́ pé níṣe ni sẹ́nitọ̀ Sharafadeen Ali ó fẹ̀yìn Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́sì ó fi ẹ̀yìn ẹ̀ janlẹ̀, èyí tó jẹ́ pé Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́sì ó yarí onímàgòmágó òun ni wọ́n ṣe fún òun tó sì tó kéde wípé àwọn ẹgbẹ́ lókè ìyún ẹgbẹ́ òṣèlú APC lókè wọn ò tí ì kéde ẹni tí ó jẹ́ olùdíje àwọn táwọn sì ń retí ṣá lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí wọn ni wọ́n fòpin sí gbogbo ìrètí Adébáyọ̀ Adélabú nígbà tí wọ́n fún sẹ́nitọ̀ Sharafadeen Ali tí wọ́n fún ní tíkẹ́ẹ̀tì gómìnà tí wọ́n sì tún gbé ìwé ẹ̀rí lé lọ́wọ́ ti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n rán èèyàn wá látàbújá tí ó sì jẹ́ pé lẹ́yìn eléyìí ni wọ́n tún ṣe àfihàn ẹni tí ó jẹ́ igbákejì sẹ́nitọ̀ Sharafadeen Ali ìyún Adésọjí Adédèjì. ṣùgbọ́n báwọn àgbà ẹgbẹ́ àti ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ṣe kún ibi ayẹyẹ ètò àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC méjì kan tó jẹ́ pé wọ́n lẹ́nu nínú ẹgbẹ́ òṣèlú APC igun pàtàkì sí ni wọ́n, àwọn méjì ò máa yọjú ìyún sẹ́nitọ̀ Teslim Fọlárìn àti ìyàwó gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ arábìnrin Florence Ajimobi. eléyìí ló sì jẹ́ kí àwọn èèyàn kan máa sọ pé wàhálà wà o nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìpínlẹ̀ Ọ̀yọ́. ní irú ayẹyẹ bẹ́ẹ̀ gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ àti olórí igun tó lẹ́nu ní APC ló yẹ kó wà níbẹ̀ tí wọ́n sì ní bí Teslim Fọlárìn tí ó jẹ́ olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2023 bí kò ṣe sí ńbẹ̀ tí ìyàwó Ajimobi náà tí ò tún sí ńbẹ̀. wọ́n ní eléyìí ó fi hàn pé ewu wà lóko lóńgẹ́ fún rẹ̀ ewu ni.